شركة الفوزان للسياحة. الفوزان Travel and Tours Nigeria Limited wọ́n tún débi wọ́n ṣe dé o. wọ́n pín gbogbo ẹ̀yin al-hujjaj wal-mu'tamiru. èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020. tẹ́ wá ń bẹ̀rù lè ṣe wò lè fẹ́ bá lọ. kò sí ilé iṣẹ́ tó tó gbangba sùn lóye tó tu ilé iṣẹ́ al-Fawzan lọ. tẹnu kó tètè bọ̀ lè kọ́. wọ́n bá haskobile lè xuduri. wádìí kó tó wá sọ́dọ̀ wa. bí kò béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún. wọ́n mọ̀ sọ fún yín pé ilé iṣẹ́ al-Fawzan ilé iṣẹ́ tó létò ní. ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn. siyara dé àwọn àyè al-mashairul muqaddasa. àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ. kò ní wàhálà nínú. ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ. ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògo Ọlọ́run. ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín. òun gan ló jẹ wọ́n lógún jùlọ. mọ̀yàsó tó mọ̀yàsó sì mọ̀ bọ̀ ní olú ilé iṣẹ́ al-Fawzan Travel and Tours. kódà yín tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ̀ bọ̀. ó sì jẹ́ san díẹ̀ ni àyè wà fún yín. olú ilé iṣẹ́ al-Fawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyà Adébánjọ close Ìṣàwò road Agbèkì Ìkòròdú Lagos State. tàbí kó pẹ̀ al-Fawzan sórí 0036479507 tàbí mísọ́nà al-Fawzan Sheikh Ainur Ridho 08034003959. Fawzan òun lèmi ń bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أزكى صلاتي على الهادي البشير محمد وآله وخصوصا منهم عشرة ما شاء الله صديق أول عمر الفاروق أعظمهم عثمان ثم علي ملك الكفار سعد سعيد زبير طلحة وأبو عبيدة وابن عوف هاشم الأشرار. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ wa ládìpẹ́ alhamdulillahi rabbil alamin. ọba tí adágbére fúnra wa níjẹ̀jọ́ nǹkan tó dijọ́ mẹ́jọ tó ìtúnṣẹ́wà kù lórí ọ̀pẹ̀ tó ní àtúmọ̀ abẹ́lé ní òun náà la dúpẹ́ fún. alhamdulillah. ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún ọba ànábì Muhammad ọba gbogbo àwọn aráalé ànábì ọba gbogbo àwọn sàhábì ànábì ọba wa Sheikh Tajul Adab Ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá wa yáfi wọn bàbá wa Alhaji àgbà Ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá wa yáfi wọn bàbá wa Sheikh Abdul Qadir Mustapha Oníyanjí Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa gẹ̀ wọ́n bá wa yááfì wọn bàbá wa Sheikh Murtado Àkànbí Salahuddin Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa gẹ̀ wọ́n Ọlọ́run bá wa yááfì wọn bàbá wa Síngíní bàbá wa Ọlọ́dán Ọlọ́run mọ́sá bá wa kẹ́ gbogbo wọn papọ̀ bàbá wa Lágége Ọlọ́run mọ́sá bá wa kẹ́ wọn Sheikh Adam Abdullahi Maulana Sheikh Adam Abdullahi Al-Aluri Ọlọ́run mọ́sá bá wa kẹ́ gbogbo wọn torí pé gbogbo àwọn tá à ń dárúkọ yìí náà ni à ń lo ìmọ̀ wọn lánlá àlùbáríkà wọn Ọlọ́run mọ́sá jẹ́ kí àlùkìyámọ̀ máa dáa fún wọn. àwa ọmọ ẹ̀yà wa nínú Islam gẹ́gẹ́ bí ètò wa tí à ń ṣe ní ọjọ́ mẹ́jọ tí iléeṣẹ́ Al-Fawzan Travels and Tours tí wọ́n ṣe alágbàtẹ̀rù rẹ̀ Inshallah a tún máa tẹ̀síwájú ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí ètò náà ṣe ń lọ bá a ṣe ń bá a bọ̀ tẹ́yìn náà sì ń bá wa tọ̀ Ọlọ́run àtàwọn àtẹ̀yìn Ọlọ́run jẹ́ àjọba mi tó lérè ojú tẹ́ fi ń wọ ọ̀rọ̀ ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ ọ̀rọ̀ sí ní di àwa náà táwọn gbára wa sọ̀rọ̀ Ọlọ́run kó gbà fún wa ní iṣẹ́ ládá gẹ́gẹ́ bí ibi tá a bá ọ̀rọ̀ wa dé ní ìjẹ́jọ́ ibi tá a bá ọ̀rọ̀ wa dé ní ìjẹ́jọ́ ibi tá a bá ọ̀rọ̀ wa dé ní ìjẹ́jọ́ ó náà ni pé àwọn ntí máa ń ṣe okùnfà at-talaq asbabu at-talaq tí máa ń fa pé kálukú máa lọ lọ́rẹ̀ ǹṣe mọ́ halul withaq ntí máa ń fa pé lágbájá máa bá tiẹ̀ lọ kọ́kọ́ wíbẹ̀ fún ìyàwó kí ìyàwó náà sọ fọ́kọ pé tọ́ ó ti kálukú ti pín gàárì rẹ̀ látòní
abghadul halal illa Allah at-talaq. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ò fẹ́ ká kọra wa, kò fẹ́ Ọlọ́run ò fẹ́ nítorí bí Ọlọ́run níjù púpọ̀ ni ọkùnrin àtòbìnrin wọn kọra wọn lẹ̀ igi tẹ́ ẹ so ẹ sì já igi tẹ́ ẹ pé gbogbo ayé bí a ti so igi ó èmi àti lábájá ti fẹ́ ra wa ẹ sì túká ẹ̀rù tí owó tẹ́ ẹ ná ẹ̀rù tí fẹ́ tí ń bẹ nípìnlẹ̀ ẹ̀yìn ẹ̀rù tọ́mọ babajẹrẹ ní ọjà bàbá dàtẹ̀ tí wàá bímọ ń kọ́ ẹ̀rù tí fẹ́ tẹ́ fi pilẹ̀. Àwọn tí máa ṣokùnfà kéèyàn ó sọ pé ṣe máa àṣà àti ṣàwùzù. A'udhu billahi minash shaitanir rajim. Masha Allah. Bismillahirrahmanirrahim. وعاشروهن بالمعروف. ما شاء الله. فإن كرهتموهن شيئا فعسى أن تكرهوا شيئا. فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. فعسى أن تكرهوا شيئا فيجعل الله فيه خيرا كثيرا. الله أكبر الله أكبر. Ọlọ́run ni ẹ bóbìnrin lò pẹ̀lú dáadáa. Ẹ bá wọn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ bá wọn lò pẹ̀lú ọ̀rọ̀ tó dáa. Ẹ bá wọn lò pẹ̀lú ntẹ́ ní. Ẹ bá wọn lò pẹ̀lú ẹ̀bùn. Kéèyàn máa fóbìnrin lẹ́bùn kí máa jẹ́nu obìnrin ó dùn. Wo lọ́kọ ọ̀bọ̀rí láyé kọ́ ní ìyàwó mi tí mo bọ́ ara bọ̀rí o. O tún lọ́rin àjò kò sí pé tí mo ra ẹ ra gẹ́gẹ́ ọmọ sówó ìrìnàjò tí mo mánéjì lọ kódà bó ti wù kó mọ kò sí bẹ́ẹ̀dẹ̀ ẹlẹ́mi ò tiẹ̀ mọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ ìyàwó rẹ̀ ìyàwó mi ò mọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ kò sí fẹ́ láàrin yìí. فإن تكرهوا فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. Nígbà tó wá kórìíra ìyàwó rẹ̀ pé ṣe má ní ibi tá Kùránì ò tó fẹ́ ká kọra wa dé ó ní bí ẹ bá tún wá ń kórìíra pé ẹ̀tí ẹ̀fẹ́ mọ́ náà ní ó ṣeé ṣe kórè ó wà ní fífẹ́ ìwà àti ẹ̀. Bí wọ́n ti yarí kan lẹ́nu ni pé gbà kódà bí yàrá ìyá rẹ̀ bá dìde nù sàárè ògbà náà níṣẹ́ ó ṣeé ṣe kí orí ó tó wà láàrin kálíbárì kó wà mẹ́. فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. Al-Qur'ani sọ̀rọ̀ tó pọ̀ olóṣèṣe kẹ́ máa kórìíra nǹkan kan kórè ó sì wà ń bẹ̀ fún yín. لا يفرق أي لا يغضب مؤمن مؤمنة. Mùmínì ò gbọ́dọ̀ máa bínú mùmínì ẹgbẹ́ rẹ̀. إن سخط منها خلقا bó bá rí wà kan tí ò dáa látọ̀dọ̀ rẹ̀. رضي منها غيره. ìtò kórìíra lára rẹ̀ ni ẹlòmíì ò yọnu sí i ntí wọ́n sọ pé ò fẹ́hùn tó bá ti dọ́dọ̀ ẹlòmíì yóò sì jẹun tó dáa. Al-Qur'ani ò fẹ́ ká kọra wa lẹ̀ àwọn tó wá lè fa wípé lábájá máa lọ ṣe mọ́ níṣẹ́ kálukú máa lọ lọ́rẹ̀ kó tó lè kan wípé ó dáa yìí ṣe mọ́ àwọn kankan la gbọ́dọ̀ rí pé ká béèrè pé ṣé nǹkan báyìí ń ṣẹlẹ̀ 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 ká máa wá kà á fún wa bá a ti fẹ́ máa kà á yìí. يا أيها النبي إذا طلقتم النساء إذا طلقتم النساء إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة
العدة وأحصوا العدة وأحصوا العدة وأحصوا العدة واتقوا الله ربكم واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا الله أكبر القرآن في أقراوا لا إله إلا الله àmọ́ tẹ́ bá ti wá gbé gan rí pé a kọ́ra wa ní kálukú máa lọ lọ́rẹ̀ àwọn tó lè ṣokùnfà pé ìṣẹ́má àsìbáàbò tọ́lák àwọn tí máa ṣe okùnfà pé ìṣẹ́má kí kálukú máa lọ lọ́rẹ̀ àkọ́kọ́ dọ́rìbò záwójí lè záwójátì ọkùnrin ó máa ná obìnrin gbogbo ọkùnrin obìnrin tí máa nara wọn ó lè ṣokùnfà ìmọ̀ ṣokùnfà kíyàwó lóhùn ọ̀sẹ̀ mọ́pá lúlù tí ń lù mí yípo ọ̀sẹ̀ fi ń lù mí pa ní èyí náà ẹ̀wọ̀ gbogbo ara mi òun ló jẹ̀ mí ń gi lẹ́yìn ọrùn òun ló gbá mi lẹ́sẹ̀ gbogbo ojú mi ló yí padà yìí ó lù títí obìnrin wà lóyún ó tún lù pé ó tún fọ́n pàápàá lóyún rẹ̀ pé àtiwá àtọmọdún mẹ́rin rẹ̀ máa pa í dànù. La ilaha illallah l'Al-Qur'ani fi ní téèyàn bá fẹ́ lọ́kọ fẹ́rù dédé tiẹ̀ kọ́mọ gidi ó fọ́mọ gidi kọ́mọ àtà ó fọ́mọ àtà ẹ̀yin tẹ́ bá wọ́ tó mọ̀ gúngún lọ fún nígù bíi tiẹ̀ wọ́n tó mẹ̀sẹ́jà lọ fẹ́lẹ́sẹ̀ bíi tiẹ̀. al-khabithuna lil-khabithati wal-khabithuna lil-khabithati wat-tayyibuna lit-tayyibati wat-tayyibatu lit-tayyibin. Al-Qur'ani ti sọ bá ti fi irú èèyàn tẹ́yàn wọ́n fẹ́ o ẹ̀yin salamu alaikum lọ́fẹ́ salamu alaikum darbu zawji li zawjatihi fẹ́ ẹ̀fẹ́ o ti sọ̀rọ̀ tá fẹ́ tí ò fi ní di pé kò sáfẹ́ kí òpin ìyàwó ṣẹlẹ̀ ntí máa wá fa pé láwáyá máa lọ òun là ń kà fúnra wa yìí àkọ́kọ́ kọkùnrin ó máa ná obìnrin kọkùnrin ó bá lè kó máa ná obìnrin ṣòkòfà kíyàwó òun ò ṣe mọ́ káwọn ẹbí ó dájú dà ẹ fẹ́ kó nà mí pa sínú ilé ọkùnrin tí ń ná obìnrin ó lè lo obìnrin ń pa kó má mímá àkọ́kọ́ nù. ikhtilafu ittiba'i ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun náà ní ta kí Al-Qur'ani nì kí ṣe sí ààrẹ ni kéyìí ó fẹ́ ni tó jọ tiẹ̀ yíbo fáwọ́sá sójọra wọn ẹni tí ń kírun fẹ́ni tí ò kírun ìyàwó ní borí tí ń ṣe dáadáa yìí ọlọ́fọ́mọ wúlgánsì ibi títí kírun náà ní tẹ́ fún papọ̀ sọ ìwà dáná fún mi ni àbí ló ṣì ní ẹni sọ ìwà dáná fún mi ni sọ́kọ̀nù àbádánwò wá ní àgbélébù tòun nu àgbélébù rẹ kọ́ ìwọ lọ yàn bẹ́ẹ̀ ẹni tó bá jọ tẹni ní kéèyàn ó fẹ́ téèyàn ò bá ti fẹ́ ni tó jọ tara ẹni ìkọ̀sílẹ̀ ó padà ṣẹlẹ̀. at-tayyibuna lit-tayyibati at-tayyibatu lit-tayyibin. lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kẹta ihanatu zawji li zawjatihi kọ́kọ́ máa yẹ̀yẹ́ ìyàwó rẹ̀ kó má fún ìyàwó rẹ̀ lápọ́nlé ò fún lápọ́nlé láàrin àwọn ọ̀rẹ́ ò fún lápọ́nlé láàrin àwọn ẹbí ìyàwó rẹ̀ ò tó sísì lọ́wọ́ rẹ̀ ò fún lápọ́nlé láwùjọ kí ìyàwó náà máa wá wò pé ní tiẹ̀ wá kí bàbá alágbájé tí ẹ fẹ́ rí mímí látàn ká má ti gbélé yóò lá mọ́ gbé ká má ti fà yìí yóò lá mọ́ fà tírú eléyìí ni bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó òpin yẹn ó ṣẹlẹ̀. Allahu akbar. àpọ́nlé lájọ jẹ́ fúnra agbọ̀rọ̀ máa jọ pọ́nra wá lé níjọ́ tí ò bá ti sápọ́nlé láàrin ọkọ sí ìyàwó mọ́ ìpínyà ó ṣẹlẹ̀
mọ́jọ́ bá ti sápọ̀nlé láàrin ìyàwó sọ́kọ mọ́ ìpín ìyàwó ṣẹlẹ̀. La ilaha illallah. mo ti rí obìnrin tó tilẹ̀kùn mọ́kọ síta tọkọ wá dúró ta ìyàwó lọ́lọ́ ni ó kọ́lé ọkọ wá dúró ta títí aago 12 aago 1 ọkọ ẹ̀sẹ̀ wá ń pè àwọn kan pé ẹ bá ń pè é èyí sí ó ti jáde láti ìrọ̀lẹ́ kò dágbére ẹ̀rí ọlọ́mọ́tò lódì fún wa. Àmín, àmín. Ó gbé ọkọ fún ìyàwó ó gbé ìyàwó fọ́kọ Kai. ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀. Àmín. àwọn tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún kọ́lọ̀ bá wa ṣàánú wọn. Àmín. náà Tadakhulul aqarib aw al-ahl. ní ojú máa tún wá fa kí òpin ìyàwó àwọn tí máa fa kópin ìyàwó ṣẹlẹ̀ òun náà ni kí àwọn ẹbí kó máa darí àwọn ọkọ àtìyàwó rú kọ́rọ̀ kan máa ti ṣẹlẹ̀ kan ti sáré kó bẹ́ẹ̀ kíkiri kan máa ti ṣẹlẹ̀ kan ti sáré gbẹ́nu sí kíkiri kan máa ti ṣẹlẹ̀ kan ti sáré máa dá sọ̀rọ̀ máa ba ọ̀rọ̀ náà jẹ́ kíyàwó rí nírí pé àwọn ẹbí ọkọ òun yóò gbá tóun ìmọ̀ ajẹ́lẹ̀ ọkọ sú omi àwọn ọ̀rẹ́ ọkọ yóò tiẹ̀ gbá fún ìmọ̀ ajẹ́lẹ̀ ọkọ sú omi wọ́n ní wọn ò fẹ́ nílùú ọ̀ndárin wọn ò fẹ́ nílùú ọ̀ndárin tani ó wọ́ gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká wò. شركة الفوزان للسياحة الفوزان Travel and Tours Nigeria Limited wọ́n tún dé bí wọ́n ṣe dé wọ́n pín gbogbo ẹ̀yin al-hujjaj wal-mu'tamiru èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020 tẹ́ wá ń bẹ̀rù ilé iṣẹ́ wò lè fẹ́ bá lọ. kò sí ilé iṣẹ́ tó tó gbangba sùn lóye tó ju ilé iṣẹ́ al-Fawzan lọ tẹnu kó tètè bọ̀ lè kọ́ wọ́n bá hasqobla al-huduri wádìí kó tó wá sọ́dọ̀ wa àbí kó béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún wọ́n mọ̀ sọ fún ẹ pé ilé iṣẹ́ al-Fawzan ilé iṣẹ́ tó létò ní ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn ziyara dé àwọn àyè al-mashairul muqaddasa àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ òní wàhálà nínú ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògo Ọlọ́run ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín òun gan ló jẹ wọ́n lógún jùlọ mọ́yàsọ́tún mọ́yàsọ́sì mọ̀ bọ̀ ní olú iléeṣẹ́ al-Fawzan Travel and Tours kódà yín tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ́ bọ̀ ó sì jẹ́ san díẹ̀ díẹ̀ ní àyè wà fún yín olú iléeṣẹ́ al-Fawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyì Adébánjọ close Ìṣàwò road Agbèkì Ìkòròdú Lagos State tàbí kó pẹ̀ al-Fawzan sórí 0036479507 tàbí mísọ́nà al-Fawzan Sheikh Ainur Ridha 08034003959 Fawzan òun lèmi ń bá lọ. al-ghiratu ar-rahida. èyí tó tún tẹ̀lé òun náà ni kóbìnrin ó lè jowú sọ ma wípé owú jíjẹ náà ló bí ká máa gún ọkọ ẹni pa yìí tán lọ́wọ́ nílẹ̀ Haúsá àti tán lọ́wọ́ níbòmí nílẹ̀ Yorùbá wa náà kóbìnrin ó mú àìsíìdì kó dà sọ́kọ́lá nítorí gbogbo ọkọ̀ òun chaati ẹlòmíì owú jíjẹ ló bí mo pè yín mo ń gbọ́ obìnrin bíi tẹ́wà owú jíjẹ ló bí gbogbo obìnrin kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ bára rẹ̀ sọ̀rọ̀ tí ò bá ti fẹ́ bára rẹ̀ bí tí ò fẹ́ mọ́jà ara rẹ̀ ó máa gbóná jù kò sẹ́ni tí ò lówó lára àmọ́ try láti control ara rẹ̀ o need láti you need to control yourself ọkùnrin gbọ́dọ̀ control ara rẹ̀ obìnrin gbọ́dọ̀ control ara rẹ̀ ta ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kóbìnrin máa bá bóyá àwọn kọ́sọ́mà rẹ̀ ní bá sọ̀rọ̀ lójú ìdájọ́ dúró kọkùnrin sì sáré lọ bá ń bẹ̀ ta ló ń bá sọ̀rọ̀ ń bẹ̀ yẹn lójú títí ń bẹ̀ náà ó ti yí ń gbájú ara gbogbo náà tí ó ba nǹkan jẹ́ nù tó owó bá ti pọ̀ jù mọ́sùmọ́tọ̀ ní jẹ́ owó mọ́sùmọ́tọ̀ láàrin ọkọ àtobìnrin ìmọ̀ fa ìpínyà láàrin àwọn méjèèjì. náà su'ul ijtihazi òun náà ni kóbìnrin ó máa mọ kankan sí kó máa mọ sẹ́yìn sí kò mọ nádá bẹ́ẹ̀ sì ni nínú tọkùnrin fẹ́ tó fi fẹ́yàwó òun náà ni kó jẹun tó dáa kó mọ tó dáa ọmọ jẹjẹ ọmọ orun sùn kí ló á máa ṣe ọmọ aráàmú ọmọdé náà pẹ́ẹ́pẹ́ ọ̀pọ̀ tíì tó dí kókó ràmàlà ó dí kókó ráìsì òun mẹ́sẹ̀rì lẹ́nu ó kàn sí wá sásá tọkọ wá wò pé kí wà ní jẹ ilé wa dọ̀tí kalẹ̀ ọmọ bẹ́ẹ̀ sì ọkọ ń jẹun bẹ́ẹ̀ ní tutọ́ lẹ́ẹ̀mẹ́wàá ọ̀sìn jẹ fọkọ rẹ ọkọ rẹ ó jẹun táyé wọn ńlá tọ̀mtọ̀m ọ̀sàmì àbáyà rìn nù ni pẹ̀lú jẹkújẹ tó gbé fún jẹ
obìnrin máa ma sẹ́ ilé ṣe ni ìmójútó lé tí ò bá ti sí gbogbo orú nǹkan wọ̀nyí tọkùnrin ò rírú ẹ̀ lọ́dọ̀ obìnrin yìí máa fa òpin yà yìí máa fa òpin yà yìí máa fa òpin yà ó yẹ kó kéyìn ó ké sáàrin kóbìnrin ó ké sáàrin ní dáadáa pé yìí mà fẹ́ lùsì ọkọ mi tọ́ bá mọ náà dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́mọ bá ti dáná lọ sí má ti so oúnjẹ fọkùnrin bóúnjẹ fọkọ lásìkò sebẹ̀ fọkọ lásìkò. bàbá àbèjì lẹ́yìn náà lọ́mọ bá ti múra tọkọ ló máa wọ pé ìyàwó mi náà lélẹ̀ ló múra dáadáa báyìí ìyàwó mi ni mò ń wò tínú mi sì ń dùn pé ìyàwó rẹ̀ má múra pẹ́ẹ́pẹ́. ó wá múra bí ọmọ ọ̀dọ̀ ó wá múra bí ẹni tán fọwọ́ nù la. ṣebí wọn náà rí báwọn ọ̀rẹ́ rẹ̀ ti múra orí báwọn èèyàn ti múra torí ọkọ wọn ń wú. gbóúnjẹ fọkọ lásìkò mọ́ máa fi bí pọkọ rẹ. bàbá àbèjì níbo lobìnrin lọ tí wọ́n á wọlé láago 11 alẹ́ o sì lọ́kọ́ lé olọ́mọ nù ilé kí ló ń tà. Ọlọ́run ra òun ta indomie ọ̀ndín indomie tà ní junction láago 12 alẹ́ àwọn oníjẹ̀yún sáwà àlùjẹ̀ ló ń tà fún àbá màláíkà. wàwákìtù manami dúnà tàbí wàlá àná. gbogbo eléyìí ni ó lè bọ́jú ọ̀la àwọn ọmọ rẹ jẹ́. manami dúnà tàbí wàlá àná. má fi bí pọkọ rẹ. wàhíwùzù mata'il bayt. nígbà tọkọ rẹ wá ń jẹun alẹ́ láago 11 alẹ́ ó jẹ sàárì ní èrè tó fẹ́ jẹ sàárì ní. wàhíwùzù mata'il bayt. al-asha'u qabla al-isha oúnjẹ tó dáa jù al-asha'u qabla al-isha kéèyàn ó jẹ lẹ́yìn magribi tó dáa jù jẹun oúnjẹ alẹ́ kó tó kírun ìṣá al-asha'u qabla al-isha bó ti wà nù àkọọ́lẹ̀ mu. وحفظ متاع البيت والمال كله. kó mójútó lé kó sì bọ́kọ rẹ mẹ́ntẹ́nì owó rẹ̀ tó bá ní wọ́n bọ́kọ rẹ nẹ́nàkúnà. رعايتها أولى لزوج من الوفاء. wọ́n ní gángan jẹ́kọ̀ rẹ̀ ó mà pé òun níyàwó gidi tí ń bọ̀ òun mánéjà àwọn nǹkan tó òun ní kò jẹ́ kó òun náà àpà. وكوني كتوم سري في كل شأنه. wá bu àṣírí ọkọ rẹ bàṣírí ọkọ rẹ dáadáa bó bá yẹ kó ọ ló bá kankan bọ́ọ̀dù tẹ̀ ń ká sọ ọ́ sí má máa fẹnu yẹ̀yẹ́ ẹ̀ má ẹ ká sọ yín síbẹ̀ kẹ́ni kankan ẹ má dé ẹgbẹ́ yìí kí lọ́kàn ṣé kọ́ bọ́ọ̀dù náà wọ́n kó mi sínú fíríjì ní sọ pé rárá ẹ kẹ́ni kankan má débi fírísà òkè ẹ bá fẹ́ mọ mi tútù ìsàlẹ̀ ní ẹ tó sí ìsàlẹ̀ ní ẹ tó sí torí wà jọ mi mìíràn ó wà jọ mi mìíràn o gbogbo ayé ti máa ń tó sí fọ́kọ rẹ ó gbé ọ lásìkò ni ó lè dọ̀la kó má gbé ọ mọ́ nígbà tó wá sanwó ilé ńkọ́ òsèré tọmọ tó bí. وإصيانك الزوجة تقود إلى البلاد. وإصيانك الزوجة تقود إلى البلاد. nínú àwọn nǹkan tí máa fa fọkùnrin àtobìnrin ó túká òun là ń kà fúnra wa ẹ̀yẹ́jà jọ máa sọ ká má bàa ṣiṣẹ́. بخل الزوج. بخل الزوج kọkùnrin ó ní ahun. ọkùnrin mi náà mọ̀ pé òun ní àgbákò ahun. àgbákò ahun òun fọ́mìnrin lé ọbẹ̀ 700 naira sórí rẹ̀ bàjẹ́ ni 700 naira tí èsì kò ní. ó ní ra 1000 ọbẹ̀ ní ẹ lọ́wọ́ àkàtẹ́ bá ṣe ẹsẹ̀ jà àti kínní lẹ́nu rẹ̀ ó tó yàwó fẹ́. kìí ṣe pé ìgbà ló gbé báwọn dé bọ̀ ìwọ ló gbé gbà dé fúnra rẹ̀. tí bàbá dájọ́ báwọn fún ọ ìyàwó ló ti mọ̀ yí pé tán bá ní wọ́n máa ṣe jù bẹ́ẹ̀ lọ ntábàrà wọn ká ni wọ́n fún wa. kò mọ̀ sówó lọ́wọ́ mi kí lẹ́ fi bó ti róbìnrin tó ní òun lè fi 1000 síbẹ̀ tí ó sì dùn tẹ́ẹ̀sì jẹ tẹ́ẹ̀mù kò dìgbà tó bá kó 5000 fún ọ kò dìgbà tó bá kó 5000 fún ọ pé kó o fi síbẹ̀ ntọ́kọ̀ rẹ bá fún ọ ọkọ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa tọrẹ fún ìyàwó fọ́mọ
fẹ́ bí fara ọkọ gbọ́dọ̀ láhùn ọkùnrin tó bá láhùn kì í níyì láwùjọ àwọn ìyàwó rẹ̀. liyunfiq dhu sa'atin. pàápàá jùlọ táwọn ọ̀rẹ́ ìyàwó bá tẹ̀tù tí wọ́n á mọ̀ pé ọkọ lábẹ́jáde èmi ò lẹ́lé wọn o. kò mọ́wọ́kọ̀ fún ọ̀rẹ́ ìyàwó owó ọkọ̀ ẹ fi wọ́n mọ́tò kò mọ́. àbúrò ìyàwó wa kò mọ̀ pé gbà fi wọ́n mọ́tò. ìyá ìyàwó wa kò mọ̀ pé màmá ẹgbẹ́ àwọ mọ́tò rẹ̀ bó ti wù kó mọ ọ̀sẹ̀ láhùn ọ̀láhùn títí ọ̀nkó rẹ̀ sí tọ́lẹ́ẹ̀tì. ọkùnrin láhùn títí a ti rí náà sàábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ọkọ lọ fẹjọ́ sùn yàwó ọkọ lọ fẹjọ́ sànábì sallallahu alayhi wa sallam. ó ní ìyàwó mi máa jí mi lówó ànábì ní ìyàwó rẹ̀ máa jọ lọ́pẹ́ wá ó sì dé ànábì ní ń gbọ́ èyí sì tó máa jí owó ọkọ rẹ̀ kóríkó máa gbọ́ ilé yìí ìwọ náà tó jẹ́ kó lè ní ọ́ nínú ilé ọkọ rẹ̀ ní tó lè fa kó jíwó rẹ̀ ó la fẹ́ sọ fún ọ yìí ànábì wa ni wọ́n lọ pe arábìnrin náà wá ọkọ rẹ̀ lórojọ́ ó lò máa jí owó òun bàbá àbèjì ọkọ rẹ̀ lórojọ́ ó lò máa jí owó òun èyí ṣe tó ń jíwó rẹ̀ ó ní ya Rasulullah ìwọ ń ṣe Ọlọ́run ìwọ ọ̀gá wa aṣáájú wa ẹ béèrè lọ́wọ́ rẹ̀ owó tí mi máa jí òun náà ní ká béèrè owó ọbẹ̀ lọ́wọ́ rẹ̀ kó ní òsì tó bá lọ lè wí àpàdà rí pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ kì í ṣe owó lówó èmi sì ń tí máa mú náà ní dédé tí ó tẹ̀mí àtọmọ tó wọ́n fún náà tá a fẹ́ ṣe lásìkò náà pé a fẹ́ jẹun owó oúnjẹ rẹ̀ ó sì lóò lówó owó wà lápò rẹ̀ tọ́jú owó ẹlòmíì tọ́jú owó fáá ó lọ tọ́jú owó síbi tẹ́kùtẹ́ ti jẹ owó ọkọ̀ yẹ̀yẹ́ ìtì máa fa kọ́bìnrin ó sọ pé ìfẹ́ lábájá má òun náà ní kọkùnrin ó láwọn. liyunfiq dhu sa'atin min sa'atihi wa man qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu Allah. Allahu akbar. la yukallifu Allahu nafsan illa ma ataaha sayaj'alu Allahu ba'da usrin yusra. nínú yìí tó tún tẹ̀lé téèyàn máa ń ṣe tí máa ń fa pé lábájá máa lọ ń ṣe mọ́. farikul umri. òun náà ni kí ọjọ́ erí kó jura wọn lọ. bàbá 70 years ó lọ fi ọmọ 25 years so ọfẹ kó sí dààmú ẹnjìnì transformer tiẹ̀ ó ti wíìkì kíní sì ń bẹ iná ń bẹ lórí kíní tiẹ̀ dáadáa bàbá 60 ó fi ọmọ 25 bàbá 60 65 ó fi ọmọ 27 agbára tí ń bẹ lára tiẹ̀ ó ti wíìkì agbára rẹ̀ ti wíìkì òun dẹ̀ rí ó ṣẹ̀ṣẹ̀ jí ni iná ń bẹ lórí transformer rẹ̀ tààrà ó nídìí ẹni tí ó bá gbéná lé yìí náà máa fa torí pé tí o bá fẹ́ máa ṣàgbèrè káàkiri ó gbọ́dọ̀ lọ fẹ́ dèdè sáìsì rẹ̀ ó gbọ́dọ̀ lọ fẹ́ ẹni tí èjì rẹ̀ ò pọ̀ jù. Allahu akbar. Khadija ó gbádùn anabi Muhammad sallallahu alayhi wa sallam torí pé anabi ń bẹ ní sọ̀rọ̀ ó wà ní sásásá nígbà tó fẹ́ Khadija ní gbogbo ìyàwó anabi Muhammad Khadija lọ́mọ rẹ̀ pọ̀ jù Khadija ló bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ fún anabi sallallahu alayhi wa sallam. So ìwọ tó bá jẹ́ ọkùnrin tó bá fẹ́ fẹ́yàwó wúro ẹni tó fẹ́ kí òpin ìyá má bàa ṣe padà wá ṣẹlẹ̀ láàrin yín má máa náwó rẹ̀ ní tí agbára rẹ̀ ò ká gbogbo ní a ti sọ fúnra wá jọ òní tó lè fa pé mo fẹ́ fẹ́yàwó mo fẹ́ fẹ́ méjì mo fẹ́ fẹ́ mẹ́ta ọbọ̀dọ̀ wú àlàáfíà ara rẹ̀ náà wò. yuridina thara al-mali haythu alimnahu wa sharihu shababi indahunna ajibun arahunna la yuhibbuna man qalla maluhu فلا ما رأينا في شيبا وقوزا فلا ما رأينا في شيبا وقوزا إن أراهن لا يحببن من قل مال obìnrin ò fẹ́ kéèyàn má lówó lọ́wọ́ ń bèrè owó lọ́wọ́ rẹ lónìí story ìrọ̀lẹ́ story
ọ̀la story ọ̀túnla story èéṣe ẹ̀rọ àwọn ẹgbẹ́ wákùnrin ẹ̀sẹ̀ yín yóò padà wí fún ọ. wọ́n fẹ́ ẹni tí wọ́n rí pé kíní green yìí ń bẹ lọ́wọ́ rẹ̀. wasaru shababi indahunna ajib. wọn ò sì fẹ́ nítorí rẹ̀ ti funfun kí àwọn ẹ̀fẹ́ oníṣègùn wá wò pé gbogbo orin ló wá funfun yìí mi nílé àgbàlagbà ẹ̀yin bàbá àgbàlagbà. wọ́n fẹ́ ẹni tó jẹ́ ọ̀sáramángé dáwọn òní fẹ́ lò wọ́n fẹ́ ọ̀sáramángé èyí wọ́n tó ń bọ̀ dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ tó ń bọ̀ bí ẹni tó ń fọwọ́ bí sí àbábà bí ẹni tó ń fọwọ́ tì yóò wọ́n wò ní pé kí ló ń ṣe bàbá náà tì yìí ló gbé àgbà ti dé sí ọ ẹ̀yìn kan bẹ́ẹ̀ tẹ́ ẹ máa lọ nọwọ́ rí ntọ́pọ̀ yóò ní tó bàbá 70 ẹgbẹ́ wa ní bó ṣe ṣẹ̀ṣẹ̀ fi ọmọ kan nísìn ntí ó rí ọ lẹ́yìn ló fẹ́ hun ntí ó rí ọ lẹ́yìn káwọn ẹbí rò má da ntí wọ́n ṣe òfùnfà kéèyàn kọ́ rẹ nílẹ̀ lòdì káwọn kí àwọn ẹbí kọ́rọ̀ wọn má jọ lórí tóbi family problem kí wọ́n má gbà tiẹ̀ kó náà rí pé àwọn ẹbí ọkọ mi yóò gbà tèmi jẹ́ ọmọ bá tèmi lọ. ìmọ̀ fàkọ́kùnrin àtòmìnrin ó fira wọn lẹ̀ wọ́n sì sọ bá àti kọ́ obìnrin wọ́n sọ̀gbà tá a lè kọ́ tàbá yọkọ̀ mo fẹ́ kọ́ ìyàwó mi lẹ̀ báyìí náà ṣe kọ́ kó má di pé àáfàá yìí wọ́n ń kọ́ àbá àti àkọ́bọ̀ bá ti ń kọ́ obìnrin o ìlànà tí ọ̀pọ̀lọpọ̀ ń gbà kọ́ obìnrin kọ́ ni wọ́n ní á gbà kọ́ obìnrin nínú Islam. ó rí nǹkan dìmú. èmi náà mo gbìyànjú tó nítorí ẹ fẹ́ kọ ìyá alábájá lẹ̀ òun náà ni pé ẹ jẹ́ máa ka gbogbo ẹ̀ fún ikẹ́ máa gbọ́ báyìí ló ṣe báyìí ní owó ń ta kálẹ̀ ó ṣe báyìí níbi pàǹdù owó yìí náà ló ti lọ pọmọ ọlọ́mọ sí mi lọ́rùn níbi pàǹdù owó yìí náà ló ti lọ ṣe báyìí níbi pàǹdù owó tẹlifíṣàn tá a rà sí lílé ó fọ ọmọlẹ̀ níbi pàǹdù owó ọlọ́dún ọ̀pá wálẹ̀ gbogbo nǹkan wọn nílò yẹ ká máa wò àtàwa àtẹ̀yìn ọlọ́run ní tú wa ká o ní túlé wa ká o kálukó kíyèsí dáadáa kọ́mọ́ bá èṣù ní tọba ti gbé yìí sẹ́mọ̀ ní sẹ́ èṣù ti ń ráyè lára rẹ nù kọ́ ni ọ ti conclude mind wo ló conclude bó ti conclude mind mi pé mi ṣe mọ́ ní sẹ́. àjọ̀dá tún mi ní ṣe ìtọ́ ẹ̀. kéèyàn máa kábíyèsí ṣe nǹkan àṣetáàní ní máa fà á kò sí ní tí máa fà kọkùnrin àtòbìnrin. شركة الفوزان للسياحة الفوزان Travel and Tours Nigeria Limited wọ́n tún ti dé bí wọ́n ṣe dé o wọ́n pín gbogbo ẹ̀yin al-hujjaj wal-mu'tamiru èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020 tẹ́ wá ń bẹ̀rù lè ṣe wò lè fẹ́ bá lọ. kò sí ilé iṣẹ́ tó tó gbangba sùn lọ́yẹ̀ tó ju ilé iṣẹ́ al-Fawzan lọ tẹnu kó tètè bọ̀ lè kọ́ wọ́n bá haskobile huduri wádìí kó tó wá sọ́dọ̀ wa bí kò béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún wọ́n mọ̀ sọ fún ẹ pé ilé iṣẹ́ al-Fawzan ilé iṣẹ́ tó létò ní ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn ziyara dé àwọn àyè al-mashairul muqaddasa àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ òní wàhálà nínú ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògùn ọlọ́run ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín òun gan ló jẹ wọ́n lógún jùlọ mọ́yàsọ́tún mọ́yàsọ́sì mọ̀ bọ̀ ní olú iléeṣẹ́ al-Fawzan Travel and Tours kódà yín tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ́ bọ̀ ó sì jẹ́ san díẹ̀ ní àyè wà fún yín olú iléeṣẹ́ al-Fawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyì Adébánjọ close Ìṣàwò road Àgbékì Ìkòròdú Lagos State tàbí kó pẹ̀ al-Fawzan sórí 0036479507 tàbí mísọ́nà al-Fawzan Sheikh Ainur Ridha 08034003959 Fawzan òun lèmi ń bá lọ.